Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. A fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín jákèjádò àgbáńlá ayé àti ipò yín nínú ìṣẹ̀ṣe. Orúkọ mi ni Ọmọọba Adémọ́lá Adésínà Adédọjà Tòròmádé. Mo jẹ́ ògbóǹtagìrì nínú ẹgbẹ́ Ọbàtálá ti Ilé Ifẹ̀. Èmi ni igbákejì àwọn tó ń ṣe àkóso ọdún fún Ọbàtálá. Mo tún jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ ASADIC. Èmi náà sì ni olùdásílẹ̀ iléeṣẹ́ tí à ń pè ní Ìró Ìṣẹ̀ǹbáyé. Mo sì tún ní iléeṣẹ́ tí à ń pè ní Center for African Creative Mind tí ó ń ṣe agbátẹrù ṣíṣe àgbéǹde iṣẹ́ ọwọ́ láàrin àwọn ọmọ kéékèèké. Ẹ ṣeun. Ìbéèrè àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ bi yín ni pé kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe, kí ni wọ́n ń pè ní àṣà? Ìṣẹ̀ṣe àti àṣà ó jọra wọn. Ìṣẹ̀ṣe òun ló bí àṣà, torí pé kí èèyàn ká tó lè pè nǹkan ní àṣà yóò ní bí àfijọ ìgbìmọ̀. Ṣùgbọ́n ara ẹni gangan bíbí ẹni tó ṣáájú àṣà, ìṣẹ̀ṣe ni. Òun ni wọ́n sọ pé bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni, ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni. Pa tí ń bọ̀ látọ̀run láti mú ìṣẹ̀ṣe wá, ṣùgbọ́n adélé ayé la bá àṣà. Ẹ ṣeun. Ẹ fi yé wa wípé Ọlọ́bàtálá ni ẹ̀yin. Kí ni wọ́n ń pè ní Ọbàtálá? Báwo ni Ọbàtálá ṣe ṣẹ̀ wá? Ní ìgbàgbọ́ àwa Yorùbá ni pé Ọbàtálá òun ló dá wa. Àwọn ẹ̀sìn yòókù wọ́n ní Ọlọ́run ló dá wa, ṣùgbọ́n nínú ìgbàgbọ́ Yorùbá Ọbàtálá òun ló dá wa. Òun ni wọ́n sì pè ní Ọbàtálá alámọ̀ mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun. So Ọbàtálá òun ló dá wa. Òun ní àgbà òrìṣà, ni wọ́n ṣe ń pè ní òrìṣà ńlá. Ọbàtálá ni a tún nígbàgbọ́ pé nígbà tí Odùduwà ló nílẹ̀, torí pé Odùduwà ló dá ilẹ̀, ṣùgbọ́n Ọbàtálá òun ló fi àṣẹ sí tí a lè pè Ọbàtálá ló jẹ́ kó gún régé, tí a lè pè ní perfection. Torí pé ọwọ́ Ọbàtálá ni àṣẹ wà, la ṣe pé Ọbàtálá ní alábàálàṣẹ. Òun ló ní àbá, òun ló ní àṣẹ. Ẹ ṣeun. A tún rí i pé bí àwọn èèyàn wa tán bá fẹ́ pe Ọbàtálá, wọ́n tún máa ń pè ní òòṣà ńlá. Kí nìdí tí wọ́n fi ń pe Ọbàtálá ní òòṣà ńlá? Torí pé àgbà òrìṣà ni, mo ti sọ lẹ́ẹ̀kan, àgbà òrìṣà. Tí ẹ bá dẹ̀ wo kíní kan tá à ń pè ní òyìnbó à ń pè ní iconographic representation. Tẹ bá rí ère Ọbàtálá, àgbàlagbà ni. Àgbàlagbà ni yóò pa kájà. Even gan bẹ dé Caribbean, ẹni gbogbo bí tẹ bá ti máa rí ère àbí àpèjúwe Ọbàtálá, àgbàlagbà ni wọ́n máa ń ṣe, àgbà òòṣà ni. Ní ilẹ̀ Caribbean bíi then Brazilians, àwọn rí Ọbàtálá in two aspects. Wọ́n rí Ọbàtálá as olúfọ́n àti ògìyán. Wọ́n rí Ọbàtálá gẹ́gẹ́ bí olúfọ́n nígbà tó wà ní èwe. Wọ́n rí gẹ́gẹ́ bí ògìyán nígbà tó wà ní àgbà. Ṣùgbọ́n lódodo olúfọ́n òun ni àkọ́bí Ọbàtálá lóde ìṣàlàyé. Ògìyán ara àwọn ọmọ Ọbàtálá ni. Ṣùgbọ́n nígbà tí à ń pè kíkan ní transatlantic trade route, ìgbà tí wọ́n ń kó àwọn ẹrú, ṣe é mọ̀ pé bí nǹkan bá ṣe ń kó ní ilé sí ni ó mọ̀ yòrò sí. Nígbà tí ó fi débẹ̀ wọ́n ti sọ di méjì. Tẹ́ bá dé Brazil nísìnyí wọn ò fi bẹ́ẹ̀ ní Ọbàtálá púpọ̀ sójú kan, ṣùgbọ́n wọ́n rí gẹ́gẹ́ bí ògìyán àti olúfọ́n. Ẹ ṣé. Kí ni ìdí tí àwọn ní Ọbàtálá tí wọn kì í fi ń wọ aṣọ míì yàtọ̀ sí aṣọ funfun? Ọbàtálá dúró fún mímọ́, pípé. Mímọ́, funfun ni mímọ́. Pípé, à ń pè ní purity and sanity. So n tí Ọbàtálá dúró fún nìyẹn. Ọbàtálá kò dúró fún n ta lè pè ní mọ̀gòmọ́gó, kọ̀lọ̀kọ́lọ́, n tí ò tọ́. Ọbàtálá ò sí fún n tí ò tọ́. Ó ní Ọlọ́bàtálá, aṣọ funfun ni aṣọ tí Ọlọ́bàtálá
gbọ́dọ̀ wọ̀. ẹ ṣe òrìṣà Ọbàtálá yìí ṣé òòṣà tí ó máa ń ròyàn ni àti pé tó bá ń ròyàn báwo ni a ṣe fẹ́ mọ̀. Òòṣà tó máa ń ròyàn ní Ọbàtálá torí pé ní ìpìlẹ̀ àwọn nǹkan méjì kan wà tí wọ́n máa ń mẹ́nubà lọ́tọ̀ọ̀tọ̀, gbogbo ẹ̀sìn ló sì ní. Mi kàn ní fẹ́ dárúkọ àwọn ẹ̀sìn míì nínú ẹ̀sìn Yorùbá wọ́n ní Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín. Ńgbà tí Ọbàtálá tó ń dá èèyàn tí èèyàn tó ń yan ìpín ẹ̀ tó ń yan àkúnlẹ̀yàn yàtọ̀ sí àyànmọ́, ó yàtọ̀ sí kádàrá. Àkúnlẹ̀yàn dàbí make up of that individual tí ó fúnra ara ẹ̀ ló béèrè, fúnra rẹ̀ ló gbà á, ṣùgbọ́n àyànmọ́ ni ohun tí àdámọ́ ń tì. Ọ̀rúnmìlà nínú ìgbà tí Ọbàtálá tó ń dá onítọ̀hún, tí ẹ̀jẹ̀ ìfẹ́ Ọbàtálá tó bá wà nínú ìpilẹ̀ṣẹ̀ onítọ̀hún, bó ti bá délé ayé tí ò bá tí ì tẹ̀lé Ọbàtálá yóò ní ìṣòro. Irú èmi ojú oorun ni láti jí mi tí a sì sọ fún mi pé lọ sí Ọbàtálá temple oníṣẹ́ fún wọn. Ọlọ́run ṣiṣẹ́ iṣẹ́ kan, mo dìde bẹ́ẹ̀ mo kọ anthem fún Ọbàtálá bí orin àdákọ, mo kọ anthem fún wọn, mo ṣàṣe nǹkan méjì mẹ́ta láti lè fi gbé ẹ̀sìn yẹn lárugẹ. ẹ ṣe ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni wípé yàtọ̀ sí ẹni tó bá jẹ́ pé ìdílé Ọlọ́bàtálá náà ti bí, ṣé Ọbàtálá yìí tún máa ń ro ẹlòmíì náà níta tí kì í ṣe ọmọ Ọlọ́bàtálá? Ọbàtálá ó ń ro ẹlòmíì níta. Mi ì mọ bí mo ti fẹ́ sọ eléyìí ní èdè abínibí, à ń pè kíní kan ní chroma recognition. Nínú ẹ̀jẹ̀, nínú ìṣẹ̀dá ẹni, àwọn nǹkan kan máa ń wà ńbẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ tó dàbí ìpìlẹ̀ tó dàbí foundation. Tí ẹlòmíì ò bá jẹ́ onígbàgbọ́ nílànà ti Kristẹni, ò bá jẹ́ onígbàgbọ́ nílànà ti ẹ̀sìn Mùsùlùmí, ò bá jẹ́ onígbàgbọ́ nílànà ti ẹ̀sìn míì, ìbá jẹ́ Ṣàngó, tí Ọbàtálá bá ti wà nínú ìpìlẹ̀ rẹ̀ ó wà. Ṣé ẹ mọ̀ pé ní ìsìn àwọn míì wọ́n ní wọ́n fẹ́ràn ọbẹ̀ ilá, kíní kan wà nù ńlá tó wà nù ẹ̀fọ́, ó wà nù ọ̀gbọ̀nọ̀, ó ní bí iyọ̀. Bí Ọbàtálá ṣe ní nìyẹn. Nínú gbogbo ẹ̀sìn pátápátá nílẹ̀ Yorùbá náà l'Ọbàtálá wà. Ẹlòmíì wá yóò wá jẹyọ lára ẹlòmíì jẹ ẹlòmíì lọ, ìbá jẹ́ di onífá l'Ọbàtálá ti jẹyọ ju, òun tí yóò sì padà wá sí di Ọbàtálá bó ṣe rí nìyẹn. Ṣé ẹ lè ṣàlàyé fún wa kí ni àwọn nǹkan tá a fi ń bọ Ọbàtálá? Ohun tí a fi ń bọ Ọbàtálá pọ̀. A máa ń fi ewúrẹ́ bọ Ọbàtálá, ewúrẹ́ obìnrin, ó ń gba ewúrẹ́ ọkùnrin. Ọbàtálá ń gba ìgbín, ó ń gba obì. Ọbàtálá ń gba orógbó, Ọbàtálá ń gba ọtí. Wọ́n ní akọrinmutí, ayẹ̀nàjòbì, onílé orí ẹlẹ́ta àrànjé, aládé ìṣẹ̀ṣẹ̀ ẹ̀fún. Ọbàtálá nǹkan kan tí Ọbàtálá ò gbà ó ní ẹmu funfun. Ọbàtálá kì í mu ẹmu, ẹ gbọ́dọ̀ mu ẹmu débẹ̀, ẹni tó bá sì ń tẹ̀lé Ọbàtálá ò gbọ́dọ̀ mu ẹmu. ẹ ṣe yàtọ̀ sí ẹmu funfun yìí, kí ni àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fún Ọlọ́bàtálá? Ní ó jẹ́ ibi tó kálukú bá ti ṣòro. Ìwọ tó bá ṣòro Ọbàtálá ní Ilé Ifẹ̀, o kò gbọ́dọ̀ mẹ́mu, o sì gbọ́dọ̀ jẹ ewédú. Ẹ̀wọ̀ méjèèjì yẹn ni, o gbọ́dọ̀ mu ẹmu funfun, o sì gbọ́dọ̀ jẹ ewédú. ẹ ṣe èyí tí ó tún kù tí mo fẹ́ bi yín ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí Ọlọ́bàtálá, ẹ rí i pé tá a bá wo ipò tí ìṣẹ̀ṣe tó wà lórílẹ̀‐èdè wa yìí, ó dàbí ẹni pé ó mẹ́rí díẹ̀. Ọ̀nà wo lẹ̀yin ń gbà láti jẹ́ kí àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó lọ síwájú? Ẹ ṣé púpọ̀. Lórí ẹ̀rọ ayélujára wọn, mo gbé àgbélẹ̀ ẹ̀rọ nǹkan méjì jáde. Àkọ́kọ́ mo ń pè ní Ancient Echoes Research Institute, pé ilé iṣẹ́ ìró ìṣẹ̀ǹbáyé tó ń polongo àṣà àti ìṣe Yorùbá.
ìkejì wọ́n pè ní Value Africa tí a fi ń fi àpọ́nlé fún ẹ̀sìn àti ìṣe Yorùbá. Mo sì jẹ́ ẹnìkan tó mo máa ń kọ ìwé àtìgbàdégbà, mo máa ń ṣe àpérò, mo máa ń ṣe ìjíròrò, mo máa ń sọ fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí pé ohun tí a bá mọ̀ òun la mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí máa sọ àwọn èèyàn ẹlòmíà ní n tó ń ṣe ń dá ẹ̀sìn báyìí ló yẹ kó ṣe. Mo ní ọ̀dà ẹ̀sìn tí àwọn babaláwa rò, babaláwa wọ́n ro oúnjẹ lóúnjẹ Yorùbá dá, ìwọsọ Yorùbá ó dáa, tá lè pè níbi human relationship ìbágbépọ̀ ẹ̀dá Yorùbá ló dáa, ṣùgbọ́n ẹ̀sìn ẹni kò dáa. Ọpọlọ kan tó ro aṣọ tẹ́ ló dáa yẹn, tó ro ìkìlì tẹ́ ló dáa, tó ro oúnjẹ tẹ́ ló dáa, òun náà ló ro ẹ̀sìn yẹn. Ṣùgbọ́n tí ó yá àwọn èèyàn ni pé nǹkan kan tí ó lè gbé orílẹ̀ lékè ó ní àṣà àti ìṣe. Àṣà àti ìṣe ló lè gbé orílẹ̀ lékè. Àṣà àti ìṣe lẹ́lẹ̀ lọ rà níbòmí, lẹ́lẹ̀ lọ fowó rà níbòmí. Ní lónìí ilé ìjọ ẹlẹ́sìn tó tóbi jù lágbàáyé orílẹ̀-èdè wa ló wà. Kò sóyìnbó tí ó wá wòyún. Wọ́n wá wọ ọdún Ọ̀ṣun Òṣogbo, wọ́n á lọ wo ọdún Ṣàngó lẹ́dẹ, wọ́n á lọ wo Ṣàngó lọ́yọ̀ọ́ torí pé ìyẹn ni a lè pè ní ìdánimọ̀ wa. They are all our cultural identity. Nǹkan fi lè mọ̀ wá nù, òun sì la lè tà. Kejì ni pé ká mọ̀ pé kò sí tí ò dá nínú àṣà àti ìṣe Yorùbá. Dòdò tí wọ́n ń tà ní Ìkirè, dòdò tá ń tà ní Ìkirè, tẹ́ ẹ bá dé Èkó níbi tí wọ́n ti package ẹ̀ dáadáa ní Shoprite, ẹ ra mẹ́ta 200 naira lẹ́kọ̀ọ́. Shoprite ẹyọ kan ẹ rà níbi 500 naira. Dòdò kan náà ni, ṣùgbọ́n a ti ṣe àpọ́nlé fún kan jù kan lọ. Àwọn ẹ̀sìn òyìnbó wọ́n ti ṣe àpọ́nlé fún ẹ̀sìn wọn, àwọn ò ṣe àpọ́nlé fún ẹ̀sìn wa. Ẹ máa rí babaláwo mi aṣọ tó wọ̀ lọ́rùn ó pọ́n, bàtà tó wọ̀ sẹ́sẹ̀ kò dáa. Òun gángan ó ti lora ẹ̀ nílò ọ̀bùn, ó ti lora ẹ̀ nílò èérí ayé òní. Mo máa sọ fún àwọn èèyàn wa pé bó ṣe wù kí chọ́ọ̀chì yẹn ó kéré tó. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. General overseer olórí wọn, àpọ́nlé tí wọ́n ó ṣe fún àpọ́nlé ọba ní. Ṣùgbọ́n ẹ máa wo ayé wọn ò pọ́n Olúwọlé, wọn ò pọ́n Olúwo, wọn ò ní pọ́nlé abọ́ rẹ̀, wọn ò ní pọ́nlé àwọn olóyè nínú ìṣẹ̀ṣe, nínú òòṣà, kò sí àpọ́nlé fún wọn. Nǹkan dẹ̀ rí, ohun tí àyàn bá pọ́nlé ló máa ń ní níta lè pè ní value. Àwọn èèyàn ó fi ojú ọ̀tọ̀ wọn fi wò ó. So the moment tá a bá ti lè bẹ̀rẹ̀ sí ń ṣe àpọ́nlé fún àṣà àti ìṣe wa, èrò á pọ̀. Mo sọ fún àwọn kan, gbogbo orílẹ̀-èdè tí mo ti lọ láyé, inú mi máa ń dùn ní pé mo jẹ́ Yorùbá. Torí bẹ́ẹ̀ mi náà nígbà tí mo kéré, táwọn abájẹ́ àwọn òyìnbó á máa sáré tẹ́lẹ̀ àwọn òyìnbó á láfẹ́ ya fọ́tò pẹ̀lú wọn. Bí wọ́n ti ń ṣe pẹ̀lú mi náà nù, ẹlòmíì ó sáré bíi mẹ́ẹ̀lì kan pé òun fẹ́ kájọ ya fọ́tò torí pé mo wọ agbádá, torí pé mo kólẹ̀kẹ̀ sọ́rùn, ànídàá ká ya fọ́tò. Ẹlòmíì láti gbà yẹn á di ọ̀rẹ́ lórí ayélujára tí ó máa kọ lẹ́tà sí mi, tá a máa bára wa sọ̀rọ̀ torí pé ó mọ̀ pé èèyàn yìí ní mí. Nílẹ̀ Yorùbá, aṣọ ẹni máa ń jẹ́ kí a mọ irú àpọ́nlé tó yẹ ká ṣe fún yàn. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Nǹkan tí mo tún fẹ́ yànnàná ẹ̀ báyìí ni pé kí ni ẹ rí sí ọ̀rọ̀ àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n fi èdè wa wọ́n fi kó àwọn ọmọ mọ́, pàápàá jùlọ a rí inú àwọn ọmọ tí wọ́n ń ṣe ìdánwò lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n fi ń yé wa wípé wọn kọ́ àwọn ní Yorùbá ní iléèwé rárá, léyìí tí ó sì nínú ìdánwò tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣeun, mo ní ẹ̀kọ́ pípọ̀ nípa bí a ṣe kọ́ni torí pé olùkọ́ ni mí. Bàbá wa late Professor Baf Fáfúnwá, wọ́n ṣe ìwádìí kan, wọ́n wá rí i pé èdè abínibí òun ló dáa jù ká fi kọ́ni. Ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀ tí ò yé wa. Òyìnbó kọ́ wa ní ẹ̀kọ́, ìwé ni wọ́n kọ́ wa. Wọ́n kọ́ wa bí a ṣe lè máa kà ni, wọn ò kọ́ wa bí a ṣe lè lo ẹ̀kọ́.
nínú ọ̀pọ̀lọpọ̀ ibi mo sì dúpẹ́ púpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ́ ìjọba ni mí, ìjọba ní ká máa wọ aṣọ òyìnbó láti ọjọ́ ajé di ọjọ́bọ̀, pé ọjọ́bọ̀ àti ọjọ́ àlàmísì nìkan la lè wọṣọ òyìnbó, a lè wọṣọ ìbílẹ̀ tó jẹ́ ti Yorùbá. Ṣùgbọ́n lágbà tí mi ti bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni àti àdìjọ́ ajé o díjọ́ Jímọ̀ aṣọ Yorùbá ni, torí mi ò lè máa kọ́ àwọn èèyàn ní àṣà àti ìṣe mi nínú aṣọ aláṣọ. Ó sì di ọ̀pọ̀lọpọ̀ ó di wàhálà gidi gan títí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi ní ìwọ tó bá ń kọ́ Yorùbá o àti iṣẹ́ báyìí o, ṣùgbọ́n o gbọ́dọ̀ wà corporate, ó dé fìlà, ó wọ bàtà tó dáa láti ọjọ́ ajé di ọjọ́ Friday. Èyí jẹ́ ara ìwúlérí fún mi pé ẹ̀sìn àti ìlànà Yorùbá ó ti ń di àtẹ́wọ́gbà. Tí àwọn wọ́n pè kéèkan ní vernacular, èdè abínibí ò lè jẹ́ vernacular torí pé akáàtú sọ pé wọ́n ní alternative language. Èdè abínibí wa kì í ṣe alternative. Èdè tó bá wà ní alternative, èdè wa ló yẹ ká fi kọ́ ọmọ wa. Gbogbo ẹni tó bá mọ àwọn ọmọ méjì tí Ọlọ́run fún mi, èdè wọ́n lè gbédè òyìnbó ṣùgbọ́n nílé ìwé wọn nù. Nínú ilé tèmi, èdè abínibí èdè Yorùbá, torí pé èdè wà lára ìjánu ẹ̀dá, èdè wà lára àgbékalẹ̀ tó lè jẹ́ kí ìròrí ẹ̀dá kó ṣe déédéé. Àwọn nǹkan kan wà ní èdè òyìnbó tí ò ṣeé tú sí Yorùbá tó jẹ́ pé òyìnbó ló yé. Àwọn kan wà lédè Yorùbá tí ò ṣeé tú sí òyìnbó, and tí ẹ bá lè get ẹ̀ lé èdè òyìnbó, you can't understand the basic concept of it. Ara àwọn ìṣòro tá ní ni pé kí ni wọ́n ń pè ní ìjọ àwọn lọ́balọ́ba òun ló ń darí àkóso ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí àwọn òyìnbó tó dé. Náà ṣe ń pè ní ìjọ lọ́balọ́ba, ṣùgbọ́n wọ́n ti yọ ọwọ́ àwọn ọba ẹ̀kú nínú ìjọba ní ìsìn ní òṣìṣẹ́ ṣe mọ́. Tí a bá fẹ́ kí ó dáa padà, àwọn ìjọba wa wọ́n gbọ́dọ̀ fi àwọn àṣẹ kan fún àwọn ọba. Tí àwọn nǹkan kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ìpìlẹ̀ ni, tí a bá tẹ̀lé a rí ọ̀nà àbáyọ. Ara àwọn ìpìlẹ̀ yìí ni kọ́ ọmọ rẹ ní ẹ̀kọ́ sísọ àti kíkọ èdè Yorùbá. Tí ọmọ ẹ bá ti lè ní ẹ̀kọ́ tó péye nípa ìlànà bí a ṣe bá ní sọ̀rọ̀ ní èdè Yorùbá, bí a ṣe bọ̀wọ̀ fún èèyàn ní èdè Yorùbá, tí nǹkan bá ti lè yé ẹ ní èdè rẹ, á rọrùn fún ọ láti túmọ̀ rẹ̀ sí èdè míì torí pé ó yí ẹ láti ìpìlẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá sọ nǹkan ní èdè òyìnbó sí ẹ, ní tí wàá kọ́kọ́ ṣe ni pé nǹkan tó sọ lóyìnbó yẹn wàá kọ́kọ́ nínú ara rẹ wàá sọ̀túnmọ̀ Yorùbá. Tí Yorùbá sọ̀túnmọ̀ Yorùbá kò lè yé ẹ. Ẹ ṣé. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Nísìn báyìí afẹ́kẹ́ bá wa gba àwọn ìjọba wa ní ìmọ̀ràn àti àwọn ládéládé yìí náà àtàwọn tó jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá láti jẹ́ kí gbogbo wọn kàn parapọ̀ láti jà fún ẹ̀tọ́ Yorùbá kí Yorùbá má wà lẹ́yìn mọ́. Ẹ ṣeun, ṣe rí ohun tí a ní láti ṣe ó pọ̀. Àwọn ìjọba wa kí wọ́n mọ̀ pé tí àwọn gangan bá gbé àṣà àti ìṣẹ̀ṣe lárugẹ, ayé ní ìsìn ó ti lu kára wọn. Tí wọ́n bá fún dáadáa ní tó yẹ kí wọ́n fún, owó tí wọ́n ò rí yóò ju owó tí wọ́n ń rí nínú epo lọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè Rome, gbogbo àwọn tó ń lọ sí Rome ní ọdọọdún wọ́n ń lọ nítorí ẹ̀sìn ìgbàgbọ́ ti Kristẹni. Àwọn tó ń lọ sí mọ́sálásí, tó ń lọ sí Saudi Arabia lọ́dọọdún, wọ́n ń lọ torí ìlànà ẹ̀sìn Islam. Ní Iran, àwọn Shiite, ibi tí mọ́sálásí tí wọ́n sin òkú mùsùlùmí tó jà ogun kẹta, ogun Badri tí wọ́n jà, wọ́n fẹ́ tún mọ́sálásí yẹn ṣe torí pé mọ́sálásí yẹn ní ọdún kan wọ́n ní wọ́n ń rí more than 30 million tourists. Wọ́n wá ti rí i pé mọ́sálásí yẹn ò gbà wọ́n mọ́, wọ́n fẹ́ fẹ́ mọ́sálásí yẹn sí. Kí nìdí
tá a ṣe ṣerú ẹ̀ lóṣogbo, tá a ṣerú ẹ̀ lọ́yọ̀ọ́, tá a ṣerú ẹ̀ nílé Ifẹ̀, tá a ṣerú ẹ̀ ní Kìsì, tá a ṣerú ẹ̀ ní Gbòho, tá a ṣerú ẹ̀ lókè Ìlá, tá a ṣerú ẹ̀ nílá. Torí ìlú kọ̀ọ̀kan ló ní òòṣà ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn. Tí a bá ṣe àwọn nǹkan wọ̀nyí, ọmọ tí ò nífẹ̀ẹ́ sí òòṣà tó bá bẹ̀rẹ̀ sí ń rí i pé òòṣà ìlú wa náà wá ṣe òyìnbó mẹ́jọ wá náà wá ṣe lára tó gbé mọ́tò dẹ̀nkudẹ̀nku wá, ìfẹ́ náà bẹ̀rẹ̀. Ìfẹ́ ni àkójá gbogbo nǹkan. Àìsí ìfẹ́ fún un tá a ní ni ò jẹ́ ká sán ọ̀nà bí ó ṣe dáa. Tí àwọn ìjọba wa ní ilé ẹ̀kọ́ wa gbogbo, ó yẹ kí wọ́n jẹ́ kí wọ́n máa kọ́ ọmọ ní bá a ṣe dáfá. Iléèwé kan wà ní Ifẹ̀ nísìn, wọ́n pè ní Ọbàtálá Center for Art and Culture. Ibẹ̀ yẹn wọ́n ń kọ́ ọmọ ní ẹ̀rìndínlógún, wọ́n ń kọ́ ọmọ bí a ṣe dá ifá. Nígbà tí ọmọ wa fi dé ìwé gíga, yóò ti yé ju bó ṣe yé bàbá àti yẹ́ ẹ lọ. Àwọn yẹn á dàbí ìpìlẹ̀ ẹ̀sìn ló máa ràn wá lọ́wọ́. Tí ọmọ bá ti lè ní formed opinion nípa ẹ̀sìn tó ń ṣe, nípa ìgbésí ayé àwọn òbí ẹ̀, yóò máa ronú bóun ó sì jẹ́ kó dáa. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn ká wá ní pé tí bàbá yẹn ṣe ò dáa, tí bàbá tó sọ fún bàbá ẹ̀ tí ò ṣe é yan gan, àwọn nǹkan tó ń kó bá àṣà àti ṣe Yorùbá, àwọn ìjọba kún jẹ́ kó ṣe kẹ́sìn yẹn ó ṣe é yan gan. Ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ wọn kún fún wọn. Àwọn mùsùlùmí wọ́n fún wọn lówó, wọ́n lọ Mọ́kà. Àwọn kìrìsìtẹ́nì wọ́n fún wọn lówó, wọ́n lọ Jerusalem. Táwọn bẹ̀rẹ̀ sí ń fún àwọn olóòṣà náà lówó. Àwọn ẹrú tí wọ́n kó lọ, àwọn òòṣà tí wọ́n gbé sílùú wọn, tán gbé sí Cuba, tán gbé sí Brazil, tán gbé sí Venezuela, ẹ jẹ́ káwọn èèyàn kan máa lọ kún rí bí wọ́n ṣe ń ṣe Ṣàngó ní bí wọ́n ṣe ń ṣe Ṣàngó lẹ́yìn odi. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé nígbà tí ọba Léṣù ó dáadáa tó lọ sí àwọn ìlú òyìnbó yẹn, ìlú òkèèrè, lórí pé báyìí lẹ́sẹ̀ ṣe nítorí jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ni pé nígbà owó ẹrú ẹ̀rí ẹmu mú wá nílò àwọn ìlú òyìnbó kan wà, wọ́n ì fún Ọbàtálá ní ọtí. Ṣùgbọ́n nínú ìpìlẹ̀ Ọbàtálá máa ń mutí, akọrin mutí, ayẹ̀nàjú bì. Wọ́n ì fọ́ Ọbàtálá lóbì torí pé kò sóbì bẹ́ẹ̀. Ṣé tí mo sọ yín? So àwọn nǹkan tí Ọbàtálá ní wọ́n ní ọkọ̀ omi kọ́nà fi ń bọ Ọbàtálá báyìí, ọtí, obì, wọ́n sì ṣe, Ọlọ́run sì ń gbà fún wọn. Ntí a ní tí ó yẹ kí ìjọba ó ṣe ni pé kí wọ́n máa ṣe níta lè pè ní workshop lóòrèkóòrè, kí wọ́n sì ran àwọn oníṣẹ́ ṣe lọ́wọ́. Torí pé kò sówó ń bẹ̀ ń gbà yẹn lọ́pọ̀lọpọ̀ ṣe kúrò ń bẹ̀, ṣùgbọ́n ní ìsìn owó ti wà ń bẹ̀, ní ìsìn bó ṣe rí nìyẹn. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.